nínú tó sọ̀rọ̀ láyé lọ́rọ̀. Allahu akbar. wàlí yọ ọlọ́run. منع اللسان من الكلام لأنه هدف البلاء وجالب الآفات. ọ̀rọ̀ lè yẹ sọ tí ó fi máa bẹ tí ò ní bẹ mọ́. الله أكبر. منع اللسان ọ̀rọ̀ náà lè yẹ sọ yóò máa wá bẹ ayé ò ní dákọ̀ ẹ̀ mọ́. من الكلام لأنه هدف البلاء وجالب الآفات. ó dùn mọ́ mi pé bàbá wọ́ bá àrọ́ ní òsì ń bí. نعم. báyé bá yẹni báyé bá yẹni láyé jù báyé bá yẹni láyé jù نعم. kò sí tí wọ́n fi ní ìṣẹ́jú kí wọ́n fi jọba lọ. الله أكبر. lẹ́yìn èyí tó bá wà yí wà kò sí nǹkan míì mọ́. àwọn ọba نعم. wọn ò ṣe é súnmọ́ wọn ò ṣe é jìnnà sí. نعم. mo bẹ Ọlọ́run mo fọlájò kó ìbẹ lọ́hùn mo fi jíjẹ́ tẹ jẹ́ ẹ̀jẹ̀ àfa àlímì bẹ lọ́hùn ẹ̀yin àti gbogbo àwọn àfa àtàwọn ọmọ akéwì tá ń tẹ̀lé yín Ọlọ́run mo jẹ́ akọ́sẹ̀ lára bàbá náà. آمين. ọ̀rọ̀ mi lónìí tó dálé lórí ó dá lórí wípé al-istiqama قواكم الله. al-istiqama òun ló pín wá sí láyé. صادر كل أين تلك الجبروت كنت متبوعا على النطق فما هذا السموت ليت شعري أهمود ما أراه أم كنت يموت كل البرايا سبحان من لا يموت يموت كل البرايا سبحان من لا يموت. أنعم الله عليكم كل إنعام. آمين. آمين 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 آمين. 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 بسم الله الرحمن الرحيم. 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 اللهم صل على سيدنا محمد اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم. وعلى آله وأصحابه وأتباعه وسلم. اللهم صل على سيدنا محمد اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وأتباعه وسلم. وعلى آله وأصحابه وأتباعه وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وأتباعه وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وأتباعه وسلم. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. الرحمن الرحيم. مالك يوم الدين. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. غير المغضوب عليهم ولا الضالين. آمين. آمين. èmi náà kí gbogbo ẹ̀yin àfa wa tẹ́ wá ń jòkólẹ̀ tẹ́ wá ní kéyàwó sọ̀rọ̀ dípò yín gbogbo ẹ̀yin àfa wa
gbogbo ẹ̀yin àfáà wa tẹ wà ń jòkólẹ̀ mú kí púpọ̀ ẹ dákun mo sì kí gbogbo ẹ̀yin imam wọ́n wá kí gbogbo ẹ̀yin tí ọ̀rọ̀ yìí kàn àwa tọ̀rọ̀ yìí kàn mo kí wa púpọ̀ pé a kó rọ́jú dáadáa ibi tí nǹkan ṣẹlẹ̀ sí àwa tí nǹkan ṣẹlẹ̀ sọ́dọ̀ wa bàbá gbàǹjọ̀kọ́lẹ̀ yìí Muhammad Al-Mahi táwa ń pè ní màyí Akramakumullah. anabi ní jẹ́ Muhammad Sallallahu ó wá ní alayhi wa Al-Mahi Al-Mahi. òun ni àgbà gbogbo wa ń jòkólẹ̀ nù Akramakumullah. àwọn dáwùdù bẹ́ẹ̀ ń jòkólẹ̀ àwa tí nǹkan ṣe amara wa ẹ̀yin tẹ àwa tí ń jẹ́ sharif àwọn aṣọ́rafa àwọn sharif nílùú Ìlọrin tiwa yìí àwọn tí ń jẹ́ sharif àwọn ní nǹkan ṣe bàbá dé Maka àwọn náà mara wọn kódà wọn àdúgbò àwọn aṣọ́rafa lọ́nà bábùlà àwálé lárafa lọ. Akramakumullah. àwọn aràn Nabi Muhammad Sallallahu alayhi wa sallam. bí kò ṣe pé gbogbo tí máa ń jẹ́ ẹ̀jà fún alimi kí wọ́n lọ fún aláyè kan bẹ́ẹ̀ wọ́n ṣe ní Maka pé àwọn ẹ̀jà Nabi Muhammad Sallallahu alayhi wa sallam. àwọn là ń pè ní sharif àwọn ní surafa àwọn sharifu tí wàá lọ nínú àwọn ní nǹkan ṣe yìí ọ̀kan nu wọn lọ́lọ́ yìí sharifu ni mí ẹ mọ̀ bó inú sharifu ni mo wá àwọn ará Maka dàmú àwa là dàmú tá a já lejò wọn làwọn sharifu nù bí ẹ ká pé àwọn afa alimi nù tá a lọ sí sọkiri àwọn mara wọn àwa náà gbáàrin wọn a mọ̀ pé wọ́n mara wọn ẹ máa gbọ́ pé gbogbo mi amúlé gbogbo mi kínní wọ́n bínú mọ̀ yé o bọ̀dá mi nù ń wò mí pé àwọn náà làwọn tó mi náà dàgbà kání sallallahu alayhi wa sallam. Sallallahu alayhi wa sallam. ẹ kú sùúrù tí ọkàn wa náà nù ọkàn àwa sàrífù nù ẹ̀yin sàrífù tiwa lọ́kàn bàbá wa tó lọ ní kálukú ń dáko wọn yìí ìyàwó wọn alhaja abibatu ìyá ọlọ́rọ̀ kọ́láwọlé àwọn ni wọ́n dá ìjòkó àsàlátì sẹ́ńtà lẹ̀ ìyàwó àgbà náà ni ìyàwó salimata orí òkú mbẹrẹ ọlọ́mọsàjọ́ dá fún wọn àwọn ìyàwó ni gbogbo àwọn sẹ́ńtà náà wọ́n jòkó yìí ìyàwó alhaja abibatu ìyá ọlọ́rọ̀ kọ́láwọlé bẹ́ẹ̀ gọ́dẹ̀ làwọn o bá a ti máa fẹ́ra wa wọra wa nù ọlọmọsàbà kẹyà náà gbogbo ẹ̀yin tí ń jẹ́ ọlọmọsàbà fún yín sùúrù Àmín. ọlọmọsẹlá kúfà ọlọmọdà wà gírígírí Àmín. alọ kí baba wa bá a lọ ni pé ẹtúnkún ti ṣẹlẹ̀ tí baba wa o ó ní baba mi nù ọ̀nà tí wọ́n ń gbà jẹ́ bàbá mi ní báyìí bàbá mi lọ́lọ́ òun bàbá wa yìí náà máa pé bàbá àwọn lọ́lọ́ yìí ọlọ́run kọ́ bá kẹ́ bàbá náà. Àmín. afa Ibrahuvi Akramakumullah. àwa náà wá sí gbà níyìn ni. Likulli unasi makibaru bifina'ihi wa hum yankushuna wal kuburu tazidu. wá sí ta gbọ́sẹ̀ nísìnyí. Likulli unasi makibaru bifina'ihi wa hum yankushuna wal kuburu tazidu. wá sí mi ẹnì kọ̀ọ̀kan wọ́n bá ti yòókù yìí láti ní sàárè ibi tá a sùn kalẹ̀. La ilaha illallah. wọ́n jẹ́ lómi ti kọjá láyé tẹ̀ láàárọ̀ ikọ̀ mọ́. Likulli unasi makibaru
وهم ينكثون àwọn èèyàn tí ń bẹ láyé wá ń dínkù والقبور تزيد àwọn sàárè wá ń lékún nígbà dé kò tẹ̀sán yìí tá a sì yẹn sí ń ká àwọn ọmọ. لكل أناس مكبر بفنائه وهم ينكثون والقبور تزيد. àwa kí àwọn ilé gbé ìṣẹ̀lẹ̀ṣẹlẹ̀ wọ́n wá ní ẹ̀ka lọ bí tí bàbá sùn àwọn nìkan kí wọ́n wá sùn bẹ́ẹ̀ àtọ́ ara wọn sàárè tuntun yí wọn po. لكل أناس مكبر بفنائهم وهم ينكثون والقبور تزيد. àwọn sàárè wọn lékún ládùúgbò kálukú yàrá kálukú ń ká kálukú. أرى الخلق يمضي واحدا بعد واحد. kálukú wọn lọ lọ́kọ̀ọ̀kan. فيا ليتني أدري متى نمادي. àwọn ní ti pa mí lẹ́kún níbo lèmi ń wò ní àwọn akẹ́ mi náà ni òye mi. أرى الخلق يمضي واحدا بعد واحد. àwọn èèyàn lọ lọ́kọ̀ọ̀kan. واحدا بعد واحد. bàbá wa tó lọ yìí èèyàn jẹ́ ni wọ́n bí wọ́n ti wá já bàbá gbogbo wa òun náà aláwàdà mi ni wọ́n ìmọ̀ wa bá wọn ṣàwàdà tí èèfún mi ní mo ní ẹ fún mi àdìkìlù fún yà fún ọ. أرى الخلق يمضي واحدا بعد واحد فيا ليتني أدري متى أنا ماضي. bàbá wa mọ̀ èèyàn sọ̀rọ̀ ó mà. الله. Alhaji Suleiman engineer Yahaya Alapansapa tiẹ̀ náà tẹ̀ tó pé ẹ̀jẹ̀ wọn níbẹ̀ ní yàrá tiwa báyìí bí wọ́n bá ní kí ló gbé yín wá fàdí ńlá ni bọ́ ọ bá kú mo lè bọ́ ọ kú ní bá ní lọ ọ̀dálẹ̀. أكرمكم الله. mo fẹ́ lọ Àbújá kan lọ́lọ́ mo sì fẹ́ kó bá mi lọ ẹni ọba bá ní lọ ọ̀dálẹ̀ yín sọ pé bọ́ ọ bá kú mo lè bọ́ ọ kú nù bí mo bá kú mo fẹ́ kọ́ rẹ́yìn mi ní ìfọ́mọ̀ ẹ̀ fún ni. الله أكبر. bí mo bá kú mo fẹ́ kọ́ rẹ́yìn mi òun ní ìfọ́mọ̀ ẹ̀ lóbìnrin fún ni bí ti fẹ́ kọ́ rẹ́yìn mi ọkọ ọmọ mi náà mo fẹ́ kí wọ́n ní rẹ́yìn mi. واحدا فيا ليتني متى أنا. gbogbo ẹ̀yin bàbá wa Dáúdù Kàkùn tọrọ kàn ẹ̀yin ya wa ẹ̀yin ya wa ẹ̀yin ya wa akínyìn púpọ̀ gbogbo àwọn táwọn ń jòkólẹ̀ ẹ dákun torí tọlọ́hun bàbá wa tó lọ yìí àníjẹ́ wà lọ́pọ̀ níjọ́ wọn ti lọ làdúrà tí ń lépa ni wọ́n ní lépa wọn wọ́n sì tọ́ sí bẹ́ẹ̀. kò sí ní tó kéré nínú ẹ̀jẹ̀ àfa àlímì gbogbo tí má jẹ́jẹ̀ àfa àlímì Ṣàrífù ni ẹ gbọ́dọ̀ pé nílẹ̀ àfa àlímì nìkan mọ́fà Ṣàrífù àwọn Ṣàrífù ti wà nù tá a gbọ́dọ̀ pé nìyẹn gbọ́dọ̀ ronú tí ò dá sí wọn. A'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. aya al-Qur'an nínú èyí tí máa wá dùn yẹn ni pé aya mi ìtàlùmí ọmọ sunkún sí tí ọmọ gbọ́ nígbà tí ọmọ ti wí yóò sì máa rẹ̀ ní. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. ẹ̀yin tẹ́ lọ wúra ẹ̀yin tẹ́ lọ hajj bí irun kéwú ká kéwú sókè bá dé fún imam magaribi ni o ìṣáyì ni o àṣùbà ni o yóò wá bú ẹkún kò wá ní láàrin ìṣẹ́jú márùn-ún kò ní tì lè kọjá wájú. àwọn sùnwó kí ni a ṣe ìmọ̀ yẹn lónìí èsì ti sunkún ọ̀dẹ̀ nígbà tí ọmọ tó wí. ولنبلونكم بشيء من الخوف والجوع ونكس من الأموال والأنفس
والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. ẹ wo ìtàn tó ṣẹlẹ̀ lọ́dọ̀ àfa Alimi radiyallahu ta'ala anhu. àfa Alimi àfa Ibrahim gbogbo àwọn ọmọ tó yẹ kó àwọn ọmọdé kéwù ni èyí tó ti bí Ifọ̀n wá èyí tó ti Ọ̀ṣun wá èyí tó ti Ẹdó state wá kíní kan ìmọ̀ àlọ́ni tí wọ́n àjàlè lọ náà nù wọ́n sì dè yàn. آمين. ولنبلونكم بشيء من الخوف والجوع ونكس من الأموال والأنفس والثمرات وبشر الصابرين. àfa Alim ẹni ó ní mímọ̀ púpọ̀ ní jẹ́ bẹ́ẹ̀ àfa Alim Sheikh Saleh àfa àgbà radiyallahu ta'ala. tí wọ́n bí níjọ́ àlàrúbá tí wọ́n wọ̀ lọ níjọ́ àlàrúbá ولنبلونكم tí wọ́n kúrò láyé níjọ́ àlàrúbá. بشيء من الخوف والجوع ونكس من الأموال والأنفس والثمرات وبشر الصابرين. wọ́n bí àfa níjọ́ àlàrúbá àfa kúrò nílùú níjọ́ àlàrúbá àfa wọ̀ lọ níjọ́ àlàrúbá àfa kúrò láyé níjọ́ àlàrúbá. الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. gbogbo àwọn adájọ́ máa kí wọ́n wádìí pé àfa àgbà ṣe wàhálì àfa mi ṣíṣe ahsanta kulla ihsan. ما شاء الله. أنت تعرف مقدار علمي وتعرف كيف كنت يعني خديما للعلماء ولكن أنا لست أعلم بما كنت تعلم. أكرمكم الله. ولنبلونكم بشيء من الخوف والجوع ونكس من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون. gbogbo àwọn àfa ńlọrin tá a wà yìí o bẹ́ẹ̀ bá lọ bí wọ́n pé àfa àgbà ṣé wàá lè tíra wo ni wọ́n ṣe kalẹ̀ àfa ṣíṣe kí là àfa àgbà sọ kalẹ̀ ẹ dákun ẹ fún bàbá òkè àgbẹ̀dẹ ní ayé ọ̀rẹ́ aláyé. ولنبلونكم بشيء من الخوف والجوع ونكس من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. kò sí ti ń jẹ́ ṣíṣe inú ìgbàl àti ustaz professor ní ń jẹ́ bẹ́ẹ̀ ẹni ọba jó ní mímọ̀ tó débi ustaz káfa hasan ṣíṣe ẹ̀bùn ọlọ́run tó bù yìí ọlọ́run mọ̀pamọ́ wa lọ́wọ́. آمين. wọ́n ti kọ́ ṣe hibatun minallah الله hibatun minallah من الله. wahabi àwọn wá kíra àwọn ọmọ kéwú kiri tíra fa Alimi la fẹ́ rí nígbà táwọn lọ rí tíra fa Alimi afa Ibrahim أكرمكم الله. àwọn afa Alimi wa kọ́lẹ̀ ọ̀ngbà afa Ṣíṣe
pé ìjà alimama takala haza. اجعل مماتك لحظة أو ساعة أو فجأة أو غدا بعده أو غاديا اجعل مماتك لحظة أو ساعة أو فجأة أو غدا بعده أو غاديا أما بقى خليفة دي سبحان الله والحمد لله أستغفر الله سبحان الله والحمد لله أستغفر الله سبحان الله والحمد سبحان الله والحمد لله أستغفر الله اجعل مماتك لحظة أو ساعة أو فجأة أو غدا بعده أو غاديا. àwọn bàbá ti dé. ẹ dákun ẹ dákun ẹ dákun àwọn bàbá ti dé. اجعل مماتك لحظة gbogbo àwa sin gbàdíyà yín ni. أو ساعة أو فجأة أو غدا بعده أو غاديا. ọmọ ìlànà tẹ bẹ bí tẹ wá kéwú ẹ mú lọ́pẹ́ ní táfà límì kọ́ lẹ́nu. اجعل مماتك لحظة أو ساعة أو فجأة أو غدا بعده أو غاديا أو غدا بعده أو غاديا. bẹ́ẹ̀ bá wà ń yọkọ́ lẹ́njọ́ mi àfa Abdulrauf. أكرمكم yóò pe ẹni tí ń bọ̀ wá náà o yóò wá bá wa lórí ìjòkólẹ̀ kò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ fáwọn ọmọ kéwútà bá fẹ́ sórí ibú. أكرمكم الله. kápẹ́ káfa àwọn dé bá wa lórí ìjòkó wọn ni ìjòkó náà gbóná mọ́ wa lára. اجعل مماتك لحظة أو ساعة أو فجأة أو غدا بعده أو غاديا. àfa Abdulrauf أكرمكم الله. bàbá wa àwọn bàbá wa tí nǹkan ṣe اجعل bàbá wa مماتك Muhammad Al-Mahi لحظة oníbọ̀ọ̀nì أو فجأة أو ساعة أو غدا بعده أو غاديا أو غدا بعده أو غاديا. àfa Abdulrauf أكرمكم الله. gbogbo wa àti tọ́lọ́dọ̀ Ọlọ́run kó bá wa dáàbò bo bàbá wa. bàbá wa آمين àgbà tòní. آمين. bàbá wa àgbà tàná. kul huwallah. بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. آمين. bàbá wa àgbà tòní tí wọ́n wọlé bá wa Ọlọ́run àfi ànábì Muhammad bẹ̀ ọ́ àní wọn kọ́ lù wọ́n ọlọ́mọdé ọ́ dàrú ṣe ti sàmì ẹ̀. آمين. gbogbo wa ń tọrọ fún àfa wa nìyẹn kọ́ lóun dákun kọ́ bá wa dúró tì wọ́n. آمين. gbogbo dúró tó fi dúró tàwọn ẹni rẹ bá fi dúró tà fún àwa má jà sì ṣe wájú wọn. آمين. má fi wá dà wọ́n láàmú má fà wọ́n náà dà wá náà láàmú. آمين. inna àtẹ̀yìnà. بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. àfa Abdulrauf نعم. láàrin ìṣẹ́jú márùn-ún á sọ dàdúrà ìtì àfa alimi ẹ̀jẹ̀ àfa alimi kan ló kù láyé Sharif
mina shurafa gbogbo tí wọ́n lè jẹ́ lẹ́yìn ọba jẹ́ bílíọ̀nìyà àwọn tọ́lọ̀ kò lè ní lọ́wọ́ ni àwọn tọ́lọ̀ ń fi lọ ní ilé sọ lóòkọ nù kò sí kékeré nù wọn kò sí ní sí. àmín. ẹ bá ṣe àmín. àmín. ọlọ́run ní jẹ́ kí n ti dànkárú ọ̀wọ́ náà àràfà àlímì láéláé. àmín. ij'al mamataka lahzatan aw fujatan aw sa'atan aw gadan ba'dahu aw gadiya. ẹ̀yin tẹ́ ń gbọ́ wa àwa yanu ẹ̀ ń gbọ́ àràfà àlímì wa kọ́ lẹ́nu àkọọ́lẹ̀ ó ní wọ́n tó ń bẹ lọ́wọ́. ij'al mamataka lahzatan. ikú rẹ tó kú fi sáàrin ìṣẹ́jú kan. aw sa'atan. ikú rẹ fi sáàrin wákàtí kan pé bóyá kò ju wákàtí kan lọ tó. aw fujatan. bọ́bá kọ fi kú rẹ pé ó sì lè dúró lógìkì fa. aw gadan. sọ̀rọ̀ njẹ́ ní afábúrò wúfi. akiramakum. bàbá wa aláyí gbogbo ọlọ́ni lọ́mọ aláyí sì dínkù olóró pẹ̀lú ìyàwó rẹ̀ lọ́jọ́ lọ station wọ́n dúró ní èmi náà kí mi lọ ta lọ bẹ̀ ọ́n òun náà ní sin drive bí ó sì lò lágbé bàbá yìí ni bàbá ọ̀yà Allah. asọ́tì lọ́nà nù. ij'al mamataka lahzatan aw sa'atan aw fujatan aw gadan ba'dahu aw gadiya. wọ́n ní fikú rẹ̀ sí fún jihatan ogigi. aw sa'atan. afábúrò wúfi akiramakumullah. abdullahi abudu lọ́kà àpòmù òun ní wakọ̀ ọ̀bọ̀ fún rẹ̀ àbí ara yín náà ni ń bọ̀ wá ó sì dé yàrá tí kò bí mẹ́ ó sì gbèsè àná náà ló sì dúró sí. Allah. ij'al mamataka lahzatan aw sa'atan aw fujatan aw gadan ba'dahu aw gadiya. afọ alẹ́ mi ní fikú ọ̀la sí gádàn ọ̀la ọkọ̀la máa wá palẹ̀ mọ́ kí ló ba'dahu aw gadiya. bí ọ̀la ni ọ́fíìsì. aw gadan ba'dahu aw gadiya. fisọ́la bá da ọ̀gá di àbí kò fi si pé kò mà lè jọ tó la lọ kò fi si bí ó jìnnà o bí a bá ní ta lọ́kọ́ lẹ̀ bẹ́ẹ̀ afa alimi ni. ij'al mamataka lahzatan aw sa'atan aw fujatan aw gadan ba'dahu aw gadiya. bàbá wa tàná bàbá wọn gbé mo lè sáàdú bàbá náà lọ́rọ̀ mi mo kó lọ sáàdú yẹn ni tí n gbọ́dọ̀ wọn mọ̀ yẹn pé mo ṣàgbà rẹ o yẹn pé mo ṣàgbà rẹ o. tawassatu ala ibadi bi thalath khisalin. bẹ́láyé ìjòkólẹ̀ yìí kí la wá ṣe wọ́n ní bàbá akọ́lá wọlé lọ ẹni tí yẹ sọ ọ́nìbọ̀rọ̀ ẹ̀ ti mọ kò sí láàpọ̀n jẹ́ rẹ̀ náà ni ọlọ́lẹ́yìn ọmọ adama ẹ̀ mo sọ̀rọ̀ fún yín tó pọ̀ ẹ̀ mọ́ ni ẹ̀yin kí ló lè tí mo ṣe fún yín ni pé táwọn sáàtọ̀ àlá ìbáàdì bí fàlà bẹ̀rẹ̀ sáàlì nǹkan mẹ́ta kan bẹ̀ wọlé mẹ́sẹ̀ fún yín alágbánsánpá bùrọ̀dá wa àgbáńkọ́ abdulhamid àwa sànà ni o láti Kaduna làwọn ti wá pàdé wa ẹnìkan sì tẹnugun wa nítorí tìyàwó náà ni pé ẹ̀jẹ̀ wọn bẹ́ẹ̀ lè mí ẹnjìnìà yàyà ni kò wé mọ́ àná gbogbo wa wá ṣe níyà gbogbo àwọn ọmọ alóore tẹ bá rí mi. bẹ́ẹ̀ni. ẹni Allahu Akbar ọlọ́run táwọn sáàtọ̀ aláìbáni ìyàwó Sayyidatu Rehana obìnrin bí ọkùnrin Masha Allah. tó jogún ẹ̀ lọ́dọ̀ àwọn tó bí àmọ́ Sayyidatu Rehana arówólò tí ń darí ìjòkó àsàláàtì pẹ̀lú ìyàwó Salimata orí òkò àtàwọn ìyá ni wọ́n sọ Al-Qur'ani kalẹ̀ bí ìgbà tí wọ́n sọ Dalailu kalẹ̀ èyí sì ń bá nǹkan mìíràn kán ni àwọn òsè nǹkan mìíràn Alhaji wa Lawal alága ansarusirami ilẹ̀ ẹlẹ́ran ní ọlọ́lajì àgbà ẹlẹ́kọ̀ọ́ ẹ bá ṣàdúrà àwọn obìnrin tí ń gbé sí sẹ́ńtà yìí kí wọ́n má gbọ́ ọlọ́run mọ́ wa lọ́wọ́ bàbá ní kílódé ó ní mi àti pọ̀kàn Dalailu ọ̀kan ní ṣe ọ̀kan Hasan Hussein àwọn òsè kankan bẹ́ẹ̀ kọ́ máa ti gbọ́ àwọn obìnrin yọ gbọ́n àlùkìyàmọ̀ mọ́ wa lọ́wọ́ bá.
الموت فاذكر وما وراء فمنهما لأحد براء فمنهما لأحد براء ọlọ́run táwọn sáàtù aláìbádí. بثلاث خصال nǹkan mẹ́ta mẹ́ sọ̀rọ̀ fún yín ẹ̀yin ò sì mọ́ lóore. kí lóore náà kí nǹkan mẹ́ta tán náà fọ́. بعثت الدودة على الحبة. bẹ́ẹ̀ bá mú èrè yan gan ọkà bàbà tẹ́ lọ sọ̀rọ̀ síbi kan máa dẹ kòkòrò sí i kòkòrò ajẹ́ wọ́n ní gbogbo nǹkan kó ọba jẹ́ ojú ni ó ṣe kínní ni. ولولا ذلك لكنزها ملوكهم. dídẹ kòkòrò tí mo dẹ sí àwọn arúgbìn yìí ni oore mẹ́sẹ̀. Allahu akbar. bí ọba sì bẹ́ẹ̀ gbogbo àwọn ọba ayé ni ibi wọ́n fẹ́ràn ká fi nǹkan pamọ́ so wọn ọba fi gbogbo ẹ̀ pamọ́ ní fẹ́nikẹ́ni. كما يكنزون الذهب والفضة. bí wọ́n ti fi góòlù pamọ́ fi fàdá pamọ́ ni bẹ́ẹ̀ wọn ọba lọ sítọ̀ gbogbo nǹkan tẹ̀ ń jẹun wọn ò ní jẹ́ lómi ò rí mọ̀ mọ́ mọ́ wá wọn. والموت فاذكر وما وراء فمنهما لأحد براء وإنه للفيصل الذي به bàbá ń lọ máa rántí ikú. ينكشف الحال ولا يشتبه والقبر روضة من الجنان أو حفرة من حفر النيران إن يكن خيرا فالذي من بعده أفضل عند ربنا لعبدي وإن يكن شرا نعم. dídẹ kòkòrò tí ń dẹ kòkòrò sí rúgbìn ni oore kan ni káwọn ọlọ́lá yẹn mọ̀ wọ́n á máa lọ sítọ̀ rẹ̀ ni. bákan náà mo tún ṣe oore fún yín mo ṣe oore fún yín inú nǹkan mẹ́tẹ̀ẹ̀ta tí mo fi ṣe oore fún yín náà òun náà ni pé mo ṣe oore fún yín òun náà ni mo gbé òórùn. وتغير الجسد بعد الموت. تغير الجسد lágbájá kú o bẹ́ẹ̀ yẹn bá kú láàárọ̀ bí èdè ìrọ̀lẹ́ tẹ̀ bá gbé yóò máa yí padà yóò dóorùn lẹ̀. ولولا ذلك نعم. òórùn yíyí padà tára òkú yí padà ní oore ni bí ọba sì torí bẹ́ẹ̀. لما دفن حميم حميمه. ọ̀rẹ́ ò ní sí ọ̀rẹ́ rẹ̀ ọ̀rẹ́ tọ̀rẹ́ rẹ̀ kú kò ní lọ sí. لما دفن. yóò fẹ́ máa rí ni oore ni mo fi yíyí táyà rẹ̀ bẹ́ẹ̀ bá wá sí o yóò máa rún o oore mo fi ṣe. أكرمكم الله. والموت فاذكره وما وراء فمنهما لأحد براء. أسليت حزن الحزين. afábùràwù. naam. ẹni tí inú rẹ̀ má ma jẹ́ pé ìyá àwọn ló kú o bàbá àwọn ló kú o nígbà tí ètò sùn méjì mẹ́ta yìí sì gbà lágbè. wala dhalika lam yakum yaslu. bí ọba ti pé mi ní gbà yín lágbè ẹ ní gbàgbé ìyá yín tó kú bàbá yín tó kú ẹ máa rántí lọ náà ni. ẹ̀bẹ̀ kéré ọbẹ̀ náà nígbà tó ti yé gbogbo wa lọrin bí ó sì yé ẹni tí ọba yé ká máa tí ọ̀dà nǹkan mọ̀ ká fi yé àáfàá límì lónìí lọrin hayyan wa mayyitan ìbẹ̀lẹ̀ yóò kò sí o ọlọ́wọ́ gbogbo tí wọ́n bá ní ẹbí náà jẹ́ mọ́jọ ṣẹlẹ̀. àmín. má jẹ́ bí àáfàá límì ọba jẹ́ àáfàá Ibrahim. akramakumullah. ọlọ́run ìdílé àáfàá límì bàbá wa làájá àgbà ní gbogbo tọ́lọ́run tẹ́ ẹ bá ṣe ní ilẹ̀ yìí tẹ́ ẹ bá fọ́mọ àáfàá límì ọba lọ́wọ́ ṣe kò ní í ṣeé ṣe. afẹ́ kọ́ mọ́sálásí àáfàá àgbà nífòmọ́ bàbá alájẹ́ bàbá ní àfikẹ́jẹ́ àáfàá límì kan wá bẹ́ẹ̀ bàbá wa láyé ìṣòwò ọba kò bí lọ́wọ́ lè foundation náà àtàlájẹ́ àgbà bàbá níbẹ̀ bá ṣe bẹ́ẹ̀ kò ní lọ. gbogbo tó wà ní pé nǹkan ẹ̀sìn ọlọ́run nílẹ̀ yìí àfikẹ́jẹ́ ọmọ àáfàá límì ó débẹ̀ ní òbímọ́kẹ́ wà níyẹ ọlọ́run tí wàá fún yín láǹfààní ẹ̀ fáwọn ọ̀rọ̀ òfin ọmọ akéwì bíi tèmi náà ní bẹ́ẹ̀ mi náà ti wà kó láàfáà mi. karamakumullah. ọlọ́run bá àfa àwọn jáde ọlọ́run bá àfa àwọn jáde àfa àbúrọ̀wùfì. naam. ìmọ̀ ní àwọn ń lọ ìlàjà náà sátìn ṣíṣe òun lọ àwọn lọ sí òkú bá a ṣe lọ sin bàbá wa yìí. naam. ọlọ́run wa lọ àwọn lọ sí òkú làwọn lọ sin janaza
à ń lọ sí òkú èmi àfa mi wọ́n má àwọ àṣàbò àfa mi tún wá kọ́ wọn àwọn ìjọ àwọn àfa máa níjọ ó tún máa fa ó tún máa wọ̀ ìjọ rẹ̀ ní lọ́wọ́ làwárí fara àṣẹ kìláàbàn àfa àwọn ará àwọn ẹ̀jẹ̀ àwọn ajá kan àwọn ajá mùtítàmíà àwọn ẹja gbọ́ dáadáa o bọ́ ọba wọ máa tọrọ àdúrà fún ṣé wàá níbi àtàwọn àrọmọdọ́mọ rẹ̀. ikhwatun baynana fi ddini tajma'una ala sifati allati yakidi biha ddinu. ó lè sórí ire lọ nírọ̀lẹ́ yìí. إسحاب خيار الناس أفبره فيهن إسحاب خيار الناس أين لكيت خير الصحابة من يكون ظريفا أفا كجيمينو سيجوكوتي مي إسحاب خيار الناس bọ́ọ̀bá fẹ́ lọ́ọ̀rẹ́ láàrin ìlú kan èèyàn gidi ni ọba sọ̀rẹ́. ìṣòxàbù khiyara nasi àyìnà làkìtàhùn. níbi ọba ti rí wọn ọmọdé lórí wọn ni o wàkàtà lórí wọn ni o ọlọ́jẹ̀ lórí ni o. ìṣòxàbù khiyara nasi àyìnà làkìtàhùn. ẹni ẹ̀sánú àwọn èèyàn ni ọmọ ọba sọ̀rẹ́. khairu sahabati man yakunu zarifa. ẹni ọba jẹ́ ní pàtàkì tó jẹ́ èèyàn gidi náà lọ́ọ́ da lọ́ọ̀rẹ́ tẹ̀yàn bá rìn. akiramakumullah wannasu mislu darahimi mayazitaha. wannasu àwọn èèyàn ti bẹ̀rẹ̀ yẹn lónìí professor kìnìún kìnìún mislu darahimi bí owó làwọn èèyàn rí owó bí owó ni wọ́n rí. fara'ayta fiha fiddatan wa zuyufa. àwọn èèyàn tàbí owó mayazitaha. الناس مثل الدرائم ميزتها. ọkùnrin kalẹ̀ mayazitaha. ọgbọ́. ميزتها. fatara ọgbọ́ ọmọ wa rí fi dọ̀. فرأيت فيها فضة وزيوفا. ẹ̀yin ọmọ akéwì bíi tẹ̀mí àgbẹ̀kẹ́ kan ní zuyufa. owó pàǹdà. fẹ́ẹ̀kì ń bẹ nú owó gidi sì ń bẹ nú owó. الناس مثل الدرائم ميزتها. فرأيت فيها فضة وزيوفا. ọmọ ọlọ́wọ́ gidi nú owó tó ń kà pé ẹyọ yìí sí àwọn ò ti ná mọ́ wọn ò ti ná rí mọ́ ó sì rí zuyufa àwọn owó pàǹdà tí wọ́n ti lò mọ́. ìṣòhàmù khiyara nasi. àfáàlì mi ọlọ́run ní jẹ́ kí ìdílé àfáàlì mi ó bàjẹ́ láyé. amina. ìdílé tiwa náà ní ìbàjẹ́ fa. na amin. bá a ti ṣe ni kí ló fa àfa Ibrahim. fara akilaban. àfa wa ara mujtami'a. àfa tó lọ sí òkú lẹ́yìn ìlú ọwọ́ ara àwọn ajá yìí wọ́n ń pẹ́ra wọn lẹ́nu la wọ́n ń dì mọ́ra wọn wọ́n ń kíìsì ara wọn. àfa wa dúró àtẹ́sà wọn tó àwọn yòókù tó tẹ̀lé ẹ̀yin àfíà káwọn míì ẹ̀yin jẹ́ omi ẹ̀rọ àwọn ajá yìí má àhásánà àkàlà ìwà wọn mà dá o ẹ̀rí mi ti ń fẹ́ràn kìsì ara wọn. Allah. àwọn ajá ní kìsì ara wọn yìí. ṣe é gbọ́ di. mọ̀jà lọ àlọ́ kò lórí mo fẹ́ làmọ́lẹ̀ yìí. wọ́n wá ń kìsì ara wọn. ajá làáfà wa fi ṣe wá sí. àáfà wọn ń darí ibi tó lọ sí ìkú bọ̀. dídẹ̀ tá àáfà ń darí bọ̀. wàtúrẹ̀ àti jífà. Allah. òkú nǹkan kan bí òkú ẹran bí òkú kìnnì kan. wọ́n ti wájú sójú ọ̀nà bí tá a fọ́ ọgbà darí. àáfà wọn ń bọ̀ ọ wá rí òkú jífà náà làwọn àmọ̀ yẹn wọ́n jù sẹ́. àwọn ajá ẹ̀kan náà ti ń kìsì ara wọn tí wọ́n ń kẹnu wọ́n wá ń kúrò òkú mbẹ́tẹ̀ yìí wọ́n ń kúrò ẹ̀ mọ́ra wọn lọ́wọ́ wọ́n sì ń pariwo yàwó yìí bá eré nkébòsí wọ́n sì ń para wọn lórí pé wọ́n jẹ́ jífà ni wọ́n ń para wọn lé lórí àfààní ẹ̀yẹ̀yẹ̀ mi o ẹ wá wò ó
jífà àwọn ajé ẹ̀kan tí ń kíìsì ara wọn wọ́n ti ń sanra wọn jẹ. nísì ìjà wọn tún bara wọn jẹ yìí ló ń bara wọn jà yìí ǹjẹ́ ẹ mọ̀ tó fà á Naam. wọn làwọn ọmọ ayé ti bọ́ sáàrin wọn. Allah. bẹ́ẹ̀ bí tilẹ̀ ò lè dáa tó bá yé bá bọ́ ọbẹ̀ wọ́n bàjẹ́. Allahu akbar. الناس مثل الدرائم من يستاء فرأيت فيها فضة وسيوفا إخوة. afabra wubi نعم. ọmọ ìyá kan náà gbọ́n ní wáfà. بيننا في الدين تجمعنا ẹ má jẹ́ ká yé ọbàjẹ́ fa. على الصفات التي يكدي بها الدين. àfa ṣe wàhálì mi ẹni ọ̀lẹ́ ọlọ́run tààlà. رضي الله تعالى عنه. àfa ṣe wàhálì mi ọ̀rẹ́ ìmáàmù gàmbàrí ni ọ̀ngbà ajánásì má bínú kó n sọ̀rọ̀ àdúgbò rẹ o ìmáàmù gàmbàrí bẹ́ẹ̀ máa ń gbogbo ìmáàmù gàmbàrí àkọ́kọ́ ìmáàmù gàmbàrí láyé Abdul Mumini ni الله. kí mo gbórúkọ ẹ̀ عبد المؤمن. ọ̀rẹ́ àfa àlìmì ni. إخوة بيننا في الدين تجمعنا على الصفات التي يكدي بها الدين. masalasi ò lè sẹ́ríkì ngobiri sẹ́ríkì ngambari masalasi ò lè sẹ́ríkì ngambari àfa àlìmì lọ́dẹ alẹ́ mẹ́mbà masalasi àfa mẹ́mbà masalasi ìmáàmù gàmbari náà làfa àlìmì wọ́n jọ dá alẹ́ ni. Allahu akbar. ìlú yìí dá nbọ̀n títì débẹ̀ náà kẹ̀pẹ́ 150 years kò sí njẹ́ olóde nbọ̀n títì débẹ̀ njẹ́ títì débẹ̀ Allahu akbar. ẹ má jẹ́ ó sì lu ọba lọ́rin jẹ́ Akramakumullah. ẹ má jẹ́ ó sì lu ọba lọ́rin jẹ́ ẹ má jẹ́ ntọ́ da ẹ má jẹ́ wọ́n bàjẹ́ àbábọ̀ wúfi. إخوة بيننا في الدين تجمعنا kálukú ọmọ sọ ẹ على الصفات التي يكدي بها الدين. bàbá sòótọ́ fún yín ta ni ó tún sòótọ́ fún yín. قوية وعلى الأحداث باكية فيها يساوي مليك الأرض مسكين. gbogbo ìgbà àfọ àwọn gbé ẹwù àwọn ajá tí ń bára wọn sọ máa yá ìgbà ayé bọ́ sàárín wọn wọ́n dọ̀tá الله. kò sílùú tó dàbí Ìlọrin láyé الله أكبر. ìlú tá Kùránì nù ìpìlẹ̀ ìlú tí rí bẹ́ẹ̀ ìlú wo ni wọ́n fi Kùránì ìpìlẹ̀ ìlú àfọ àlìmì ọlọ́run kó kẹ́ àfọ àlìmì wọ́n bá ṣe آمين àmì yóò dùn mí آمين. kò tí ì yá ọmọdéwọ́n àfọ àlìmì wọ́n mara wọn tó ti lọ ọlọ́mọsàbà kẹ́ wọn bàbá wa tó wà lọ yìí náà ọlọ́mọba wa kẹ́ bàbá náà bàbá mi ni wọ́n yẹ kéré ẹni kankan kódà wọ́n máa bá mi ṣàwàdà ni ọlọ́mọsàbà kẹ́ bàbá àfa ẹ wá ṣe ntá máa ṣe àwa management committee mọ́sálásí jimá ìpàdé rẹ̀ ń bẹ tẹ̀mí nílé ọba lónìí wọ́n wá ń sọ fún mi pé ẹ dákun fìdáwù ni ẹ kọ́ máa bọ̀ náà ẹ tó lọ committee o bí n bá kún bí mo fẹ́ kí n bá wọn jòkó lẹ̀ lọ́hùn ọlọ́run o nítorí mú mi lẹ́mìí yìí ń rọ̀ lẹ́yìn nípìsẹ́ wàhálì mi gbogbo tí bá jẹ́ ìrànṣẹ́ wàhálì mi ọlọ́mọdé wọn lọ lẹ̀ láyéláyé آمين. gbogbo ìbàjẹ́ tó lè wọ lóòlù yìí ìbàjẹ́ yìí tó lè fẹ́ wọ̀ ọ́ mọ́jọ́ wọ̀ ọ́ آمين. ìbàjẹ́ yìí tó lè fẹ́ wọ̀ lóòlù yìí mọ́jọ́ wọ̀ ọ́ آمين. àfàbùrà wúvi أكرمكم الله. ọmọ ìyá kan náà ni wa kọ̀ wá sí ìdílé tí ọ̀dà ò sí àmọ́ ìdílé àfa alímì ló ní wa إخوة بيننا ẹ̀ ń gbọ́ tá a fà wí. في الدين تجمعنا على الصفات التي يكدي بها الدين. lọ béèrè ẹ̀ èkí ló wí. قوية ìjọba ìyá wa lọ ní ọ̀làgbára púpọ̀. وعلى الأحداث باكية gbogbo tó lè dé Ìlọrin ọ̀kan náà wọ́n dúró. فيها يساوي مليك الأرض مسكين. tálíkà wọn fẹ́ fi rẹ̀ ṣe déédéé
tálíkà wọn fẹ́ mìsíkìnù tálíkà wọn fẹ́ fi rẹ̀ ṣe déédéé ọba àlú níbo síbo báwo ló wí. بقية قوية وعلى الأحداث باكية فيها يساوي مليك الأرض مسكين. tálíkà wọn fẹ́ fi rẹ̀ ṣe déédéé ọba láti bó síbo. lákòó ọlọ́run mọ́sàwọlá Suratul Mulk tá a fi dìde yìí gbogbo ẹ̀yin gbajúmọ̀ tẹ wá bí ilé ní àyè òtẹ́ bá wà níbi iṣẹ́ ìjọba ọlọ́mọdé yín dúró wọ́n sì dààmú yín tataharashun wà tàtàkà ẹ̀ ń para yín nítorí jífà làwọn afáǹgbẹ́ ayé jífà táwọn òkú ajá ń jà lórí ẹ̀. وما هي إلا جيفة مستحيلة ayé tẹ ń dìmú ni òkú. جيفة مستحيلة عليها كلاب همهن اجتذابها. ìwọ náà lébù ni ìkíni kan ni ajá ni gbogbo ilé àwọn afáàfin yín wẹ̀ ajá. وإن تجتنبها كنت سلما لأهلها وإن تجتذبها نازعتك كلابها. àwọn àfisọ́sọ̀ mi kì í bí ọ ṣé àfiwọ́ àlùbáríkà fúnra wa ni gbogbo ẹ̀ náà wọ́n jòkó yìí tọ́ba gbẹ̀nìlá déyà yìí mọ̀jọ̀ gbẹ̀nìlá lọ́lé mọ́. báwa kẹ́ ṣe wà á límì báwa kẹ́ gbogbo ọmọ àlí àwọn kúlàfáà ṣe wà á límì bàbá tó sì wà ń bẹ̀ lónìí má fi ọlá náà dààmú ẹ̀ mọ̀jọba ló sì ṣe o. ọ̀ya bisimilá ọ̀ya o lè mọ ìyá lomi kí ló mú wọn kẹ́ Suratul Mulk nítorí àfa límì ni àti gbogbo tí máa ń jẹ́jẹ́ àfa límì tí wọ́n mara wọn táwọn ọmọ wọn tí wọ́n ti lọ ọ̀dọ̀ Ọlọ́run báwa kẹ́ wọn. àwọn tó kù láyé má jẹ́ wọn parẹ́ máyé la má dààmú wọn wà rárá sí i bàbá wa tọ́lọ̀ fi ṣe khalifa lẹ́ni má fà yín náà dààmú bàbá náà má jẹ́ ó sì ṣe má jẹ́ lu náà bàjẹ́ máa lọ́wọ́ ọ̀là níbi lọ́dọ̀ Ọlọ́run ẹ̀yin tẹ́lẹ̀ nǹkan bọ́ba ti wù yín ni kẹsì àmì ẹ̀ ń gbọ́ ọba ya àfa alimi kí ló dé àfa Ibrahuvi mo sọ fún gbogbo ẹ̀yin jẹ̀mọ́ yìí àfa mi lọ́wọ́ ń jòkó lẹ̀ yìí gbogbo nǹkan ní lákọ̀ọ́kọ́ àkọ́kọ́ àfa Ibrahuvi akramakumullah. ta là àkọ́kọ́ nǹkan báyìí kí ni. awwalu ma khalaqa Allah alqalam. kí ni tọ́lọ̀ ń kọ́ da láyé kí lọ́ kọ́ da kí lọ́lọ́ ń kọ́ da kí là kọ́kọ́ tọ́lọ̀ ń kọ́ da òun lọ́ da sánmọ̀ òun lọ́ da lẹ̀ gbogbo àlàwí bẹ́ẹ̀ kí wàá là kọ́kọ́ tọ́lọ̀ ń kọ́ da alqalam pẹ́ẹ́nì ni pẹ́ẹ́nì tẹ́ fi kọ̀ọ̀kan alqalam là kọ́kọ́ tọ́lọ̀ ń kọ́ da láyé ẹ take note ó di mélòó mẹ́ni ẹ̀kẹ́jì. awwalu jabalin wudi'a fil ard. àkọ́kọ́ òkè ní òkè sóbì òkè yẹwẹrẹ àkọ́kọ́ òkè tí Ọlọ́run kó gbé kalẹ̀ lórí ilẹ̀ ayé Jabal Abi Qubais. náà ni òkè Abi Qubais tọ́lọ́run ti pe gbogbo wa lọ Mọ́kà wọn tí wọ́n sọ di lélẹ́gbẹ̀ẹ́ Káàbà nísìnyí wọn tọ́ba àwọn kọ́lé àlejò sí wọn òun náà ló di ilé wọn òun sì là kọ́kọ́ òkè tó bọ́ sórí ilẹ̀ ayé ó di méjì mo fẹ́ lò lákàyè rẹ. awwalu masjidin wudi'a fil ardi almasjidul haram. ẹlẹ́kẹ̀ lónìí ìkẹta mọ́sálásí tọ́lọ̀ nǹkan fi ilẹ̀ sórí ilẹ̀ ayé náà ní Káàbà tá lọ ó di mélòó ó di mẹ́ta. awwalu waladi Adam Qabil. àkọ́kọ́ ọmọ tó yẹ Ádámà bàbá wa àgbà ní jẹ́ Ádámù àkọ́kọ́ ọmọ tó kọ́ bí láyé Qabil òun ni Kábílà tẹ́ pé Kábílà pa Ábílà gbogbo nǹkan ní ilé àkọ́kọ́ àkọ́kọ́ ìlú tiwa yìí alimi ni. awwalu man khatta wa khata Idris. afa Ibrahuvi. naam. awwalu kini. man khatta wa khata. man khata. awwalu man khatta wa khata. àkọ́kọ́ ẹni ọkọ̀ nǹkan lẹ̀ láyé pé right ni ká kọ nǹkan
وخاط àkọ́kọ́ ẹni ọkọ rán sọ bí alágbẹ̀dẹ bó ń tẹ́lẹ̀ ọtí rán sọ òun anabi Ìdírísù ni nǹkan lákọ̀ọ́kọ́ àbí ọ̀làkọ̀ọ́kọ́ oni àkọ́kọ́ ẹni ọkọ ṣe kí ni mo pè é من خط tọkọ kọ̀ọ̀kan lẹ̀ láyé وخاط tó sì rán sọ láyé إدريس ó di mélòó ó di mélòó wọ́n lò fún kankan ní ó di mélòó ó di mẹ́rin márùn-ún àkọ́kọ́ ni أول من اختتن وضاف الضيف إبراهيم àkọ́kọ́ ẹni ọkọ dá àdọ̀dọ́ tó gé àdọ̀dọ́ bá pé wọ́n ti kọlà abẹ́ fún yàn àkọ́kọ́ ẹni ọkọ gbàlejò láyé anabi Ibrahim pé wọ́n ṣe èmi àǹtí gbàlejò ńlẹ̀ wà látàná ni ẹni ọkọ afábùrọ̀wùfì نعم fọwọ́ alàfi sanna lẹ́kẹ̀rẹ́ fàájájà lè màhájújà fi ummil qura. بحرمة الشيخ الذي سن الكرى وأسس المحجوج في أم ẹni ọkọ القرى gbàlejò láyé anabi Ibrahim ni. أول من أسلم ẹni ọkọ gba ìsìlámù láyé lọ́wọ́ anabi Muhammad أبو بكر náà la Abubakar ó di ẹ máa sọ ọ nǹkan lákòókò àbí ọ̀la kọ̀ọ̀kọ́. أني ومن الصبيان علي nínú àwọn ọmọdé láàrin ìlú Maka ẹni ọkọ gba ìsìlámù fún anabi Muhammad Sayyidina Ali ni Aliyu ni. ومن الموالي زيد بن حارثة nínú àwọn àkọ́kọ́ ẹrú lèmi o tó gba ìsìlámù fún anabi Muhammad òun ni Zayidu ó di Zayidu máa sọ àkọ́kọ́ nù. ومن النساء خديجة nínú àwọn obìnrin tó kọ́ gba ìsìlámù gbọ́ fún anabi Muhammad lọ́wọ́ anabi Muhammad òun ni Khadija nǹkan àkọ́kọ́ àbí ọ̀la àkọ́kọ́. ومن الأنصار جابر بن عبد الله بن رباب ẹni ọkọ nínú àwọn ansaru Madina Jabiru ló kọ́ gba ìsìlámù. وأول من أذن في الإسلام بلال àkọ́kọ́ ẹni ọkọ pèrún pé bẹ́ẹ̀ tí pèrún ni pé pèrún. الله أكبر الله أكبر àkọ́kọ́ ẹni ọkọ pèrún láyé Bilani nǹkan lákòókò àbí ọ̀la àkọ́kọ́. أول من بنى مسجدا في الإسلام عامر عمار بن ياسر àkọ́kọ́ ẹni ọkọ pé èmi náà bó o ti ń kọ́ ọkọ sílé járùú ọkọ sódò ta ọwọ́ akọ mọ́sálásí bẹ́ẹ̀ ẹni ọkọ dá mọ́sálásí kọ́ fún rẹ̀ láyé Ammar bun Yasir ni táwọn pé عمار بن ياسر Ammar bun Yasir عمار òun lọ́kọ́ dá mọ́sálásí pé òun lọ́kọ́ dá kọ́rí pé èmi náà dá mọ́sálásí kankan nísìn ní bàbá wa adájà àgbà wọn kọ́ mọ́sálásí sásà ní bàbá wa adájà àgbà wọn kọ́ mọ́sálásí Ammar bun Yasir àpẹ náà ní Ammar ọmọ Yasir Yasir ǹjẹ́ gbọ́ Yasiru ní bàbá rẹ̀ Sumayyatu níyà rẹ̀ Sumayyatu níyà rẹ̀. Sumayya dákun wo tó ń sọ̀rọ̀ ní fún díẹ̀ dákun ṣe sùúrù. dákun ṣe sùúrù ìyá tí ń gbowó. dákun àfẹ́ wo rẹ. ìyẹn polybag dákun ṣe sùúrù. tọ́ ti kú. ẹlẹ́kun Sumayya àfọ̀nkọ́. naam Sumayyatu. Sumayyatu obìnrin ni ìyàwó Yasir Abu Lahabi tí o sì jẹ́ ànábì ọgbádùn òun lọ́pàá Sumayyatu igi lè kì í bọ̀ nídìí igi tí fi rìn igi tó jẹ́ nusonso ó fi bọ̀ díẹ̀ ọwọ́ akìbọ̀ ìdí Sumayya ó sì kú kó tó jùlẹ̀. Allahu akbar. ó sì ní awwalu shahidatu fil Islam. Allahu akbar. anabi wa ni sabran ala Yasir fa inna jannata mu'idakum al-janna. Sumayyatu àtọkọ rẹ̀ Yasir Abu Lahabi dá ìyàwó ọdún kùtà gbóná ń jẹ wọn yà anabi wọn kọjá lọ anabi ni sabran ala Yasir fa inna mu'idakum al-janna. Allah. ẹ ṣe sùúrù èmi yọ pàdé la janna. Allahu akbar. lórí ìsìlámù wọn kú lórí ìnira ìsìlámù wọn kú sí igi tí Abu Lahabi máa tẹ ọ̀pá tí tẹ tọ́jẹ́ lágbè ní hariba tọ́jẹ́ lùsọ́nsọ́n náà lè bọ́ nídìí èèbọ̀ obìnrin dìí àgbà tó kú
lọ́rọ̀ fi kúta bàtí yàda àbí làhábì. تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب ẹbí Ìlọrin náà la wà yìí. سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب àbábọ̀ awúfì. في جيدها حبل من مسد. ọlọ́ni wà ní Muhammad. Abu Lahabi Yusufu láyé. gbogbo tó sì kójọ òfò ní ọ̀jẹ́. saburan. آل ياسر ala Yasir. فإن موعدكم الجنة. jẹ́ yàtọ̀ ní Ìsìlámù báyìí. fa inna maw'idakumul janna. الله. àwa yóò ti pàdé. ṣé torí Ìsìlámù náà ó fi òkúta gbóná lónìí wọ́n dá yàdé. ó tún wá gbé òkúta tó gbóná lé wọn láyà. لا إله إلا الله سبحان الله. Ànábì wa rí wọn ara Ànábì kò sí lè gbìjà wọn. Ànábì ní saburan ala Yasir. فإن فإن موعدكم موعدكم الجنة. àwọn kan أول من سل سيفا في الإسلام زبير. أول من سل سيفا في الإسلام زبير. bí ti ń bọ̀ lọ. ẹni ọkọ yorùbá sókè pé ogun yá a máa fi dàjà Zubairu ni الله. olóko bàbá wa yìí. Zubairu الله أكبر. Zubairu lọkọ yọ idà jáde báyìí pé àjà ni bí bá sì ń kírun lọ́wọ́ níbi ọba dúró ti ń kírun àwọn ẹyẹ wàá ṣe bí igi ló dúró wọn wàá balẹ̀ lórí níbi ọ̀fara balẹ̀ dé bó ti dúró dáadé wọn wàá ṣe bí àbígi kan ni wọn ò ní mọ̀ pé yẹn kan tó ló ní kírun ni. Zubairu وأول من جمع القرآن أبو بكر. ẹni ó sì kọ́kọ́ Kùránì jọ tó fi táwọn afi wá bàbá àti balẹ̀ yìí Abubakar sẹ́yìn rí àkọ́kọ́. أول الآيات طلوع الشمس من مغربها. ẹ̀yin ìyá ní Muhammad nínà نعم. àkọ́kọ́ àwọn àmì tẹ́ẹ̀rí tẹ́ẹ̀mì kwari kí a máa dé. طلوع الشمس من مغربها. àkọ́kọ́ tẹ́ẹ̀kọ́ rí lámì pé àlùkìyàmọ̀dé ibi tó rùn ti wọ̀ ni ó ti yọ ọjọ́ mi ìyọba di pé ibi tó rùn ti lọ wọ̀ lánàá yìí ọyọ ń bẹ. ẹ máa náà wá nǹkan tán ẹ sì rí òun là kọ́kọ́ gbogbo nǹkan ní là kọ́kọ́. Allahu Akbar. ẹ̀yin jàmáà Ọlọ́run wọlá wípé ìlú yìí àkọ́kọ́ tó fi tẹ̀lú yìí dúró ìlàfà àlìmì Allahu Akbar. àtàwọn tá a fà àlìmì mú múra bẹ́ẹ̀ bá ń gbọ́ pé ìmáàmù Fílàní ìmáàmù Gbọ̀nlé ìmáàmù kìíní gbogbo àwọn tó tẹ̀lé àfà àlìmì làfà ni wọ́n ń kọ́mpẹ́sẹ̀tì pẹ̀lú oyè tí wọ́n ń fún wọn ni ẹnìkan èédú wọ́n èédú kò sí èédú ẹ̀sán wọn alìjẹsà omi jìnnà àmàlà àmọ́ Ọlọ́run wọlé Suratul Mulki gbogbo tí ń jẹ́ra àfa alimi má jẹ́ wọ́n di lẹ́lẹ̀. Àmín. ntọ́ba ńgbà sọ́wọ́ a máa lọ wí ikú yín ta àfàbọ̀ wúvi. nǹkan mélòó ló máa kà pé náà ní kíni aṣírun kíni. Ashiratun tamunau asharatan fa'alan min suwaril mukarrami Qur'ana. Al-Qur'ani ni fi ń bọ́ sọ̀rọ̀ yìí o àfa kan wí kọ́ nǹkan mẹ́wàá náà ní ilé nǹkan mẹ́wàá lọ. Fatihatun Yasin Dukhanun Waqi'atun. nǹkan mẹ́wàá ní ilé nǹkan mẹ́wàá lọ. Fatihatun Fatiha tó ń ké ní gbogbo ògbà ni. tamnahu ghadaballahi. bọ́lá bá fẹ́ bínú sí yẹn tó bá ké Fatiha kò ní bínú mọ́. ìtumọ̀ Fatiha. Yasin Dukhanun Waqi'atun. nǹkan mẹ́wàá ní ilé nǹkan mẹ́wàá lọ. Yasin. tamnahu atashal qiyama. njọ tí òǹgbẹ bá ń gbé njọ kíámà ẹni tí wọn ké Yasin ògbé ò ní gbẹ. Fatihatun Yasin Dukhanun Waqi'atun. Dukhanu suratu Dukhanu nínú Al-Qur'ani. tamnahu min ahwalil qiyama. bọ́bá ni pé ẹ̀rù ń bà ní njọ kíámà pé yéé àbí tí a gà sí wọ́n yìí tẹ́lẹ̀ ń bọ̀ ní bọ̀sí kìíní kàbọ̀ sí. bẹ́ẹ̀rù bá ní njọ kíámà ẹni tí wọn ké suratu Dukhanu púpọ̀ láyé ẹ̀rù ò ní bà á.
فاتحة ياسين دخان واقعة. afa Ibrahim نعم واقع suratul waqi'a iza waqa'a nufa تمنع الفقر والفاقة. bí máa ń ké òsì òní ìyálé ẹ̀ òun ní ilé òsì lọ kéde pé kọ́ lọ́wọ́ ẹsẹ̀ kan kọ́ ọ̀sẹ̀ kọ́ ọ̀fìn nǹkan mí kú nǹkan mí nu ìyá ọmọ jẹ́ ó sì ní. الله فاتحة ياسين دخان واقعة الملك كوثر كافرون. Suratul Mulki ni wọ́n ké fòkú Suratul Mulki ni wọ́n ké fòkú. تمنع عذاب الكبر. èyí ṣe tí wọ́n fi ń ké fòkú bí bàbá wa Kọ́láwọlé ti wà nísìn àmàmá wọ́n ń bá wí lọ́wọ́ ni o wọ́n ń ké ni o bí yàrá ń bẹ Suratul Mulki yìí náà wàá dá dúró pé ó ti tó àwọn èèyàn rẹ̀ wọ́n ti ké kú. فاتحة ياسين دخان واقعة الملك كوثر كافرون. الكوثر ẹ̀ ní Suratul Kawthar تمنع خصومة الخصماء. Kawthar iná àtẹnẹ́ nù fa kò kéré ń fada kò kéré ń fada iná àtẹnẹ́ kà Kawthar bí ìjà bá lè láàrin àwọn èèyàn kan tẹ̀ láti òde ẹ̀kẹ́ iná àtẹnẹ́ sàní wọn. ìjà náà الله parí. الله الملك كوثر كافرون. ọlọ́wọ́ الكافر gbogbo Suratul Kafirun tam تمنع الكفر. bẹ́ẹ̀ yẹn máa ń ké kúlíyà yọrọ Kafirun náà púpọ̀ gbogbo tó lè máa kò ní ọlọ́run níjọ́ ya kèfèrí kan yìí láyé الله nítorí wà fún un. وسورة الإخلاص ẹ ní kúlí wallahu ahadu تمنع النفاق. bẹ́ẹ̀ yẹn máa ń ké sọ́dún kúlí wallahu ahadu púpọ̀ múnáfíkìntì ìwà àṣewọ̀n náà ń ṣe báyìí àṣẹ báyìí lórí kò ní wà lára ẹ̀. وسورة الإخلاص وسورة الفلك وسورة الناس أخير عشرة. àwọn àṣàlẹ́sà ẹni ọba mọ̀ kó ń wá nítorí ẹ̀rí àkọ́kọ́ ẹni ó fi dàjà láyé nínú Islam. Zubairu Zubairu ni òun lọkọ sálà sẹ́yìfà àṣekáfi dàjà ọlákọ̀ọ́kọ́ àbí ọ̀dún lákọ̀ọ́kọ́ Oni ọlákọ̀ọ́kọ́ nǹkan má lákọ̀ọ́kọ́ inú ilé yìí ọlákọ̀ọ́kọ́ Allah. bàbá kankan tẹ̀lé yín ebi bàbá kan lọ tẹ̀lé yín lọ́wọ́ ní ẹ̀yin náà máa bọ̀ ẹ̀yin náà máa bọ̀ nínú ẹ̀yin fi di ẹ̀ máa gbogbo ìka àwọn kìíní ìka àwọn kìíní yín bàbá kan là kọ́kọ́ ọlọ́run bá a ti tọrọ fún ṣé wàá lé mi kọ̀ mọ̀ wàá jọ mọ bẹ́ẹ̀ gbogbo Àmín. tí ń jẹ́ ẹ̀jẹ̀ ṣé wàá lé mi nílọ nìyí bó o ti jẹ́ kíta níbi ọ̀pálẹ̀ Mákà bẹ́ẹ̀ máa ń lọ sí àwa lílọ́nà àràfá ẹ́sítéètì kan ni wọ́n kọ́ fún gbogbo àwọn sharif àwọn surafa àwọn tí wọ́n jẹ́ bí ànábì kódà ìjọba máa dọ́ọ̀yì fún ẹ wọ́n jẹ́ kí nǹkan kó ṣe wọ́n wọ́n fún ọ lọ́wọ́ wọn pé àwọn onílù ni àwọn ọlọ́wọ́n ti sàn lẹ́sà bí wọ́n bá fọwọ́ kan iná ìjó wọn àwọn ẹbí ànábì nù làwọn là ń pè ní sharif bẹ́ẹ̀ làwọn àfa alimi wà yìí dákun ọlọ́run àfi ànábì Muhammad bẹ̀ ọ́ àfi gbogbo àwọn tó jòkó yìí bẹ̀ ọ́ báwa fìkẹ́ rẹ kó ìkẹfà àfa alimi bàbá tiwa tó wà lọ yìí náà Zubair àtòkò wọn ló kọ àdúrà ló mú wa máa pè wọn gbogbo ẹbí ọlọ́run mọ́sà rọ yín lójú àfa abrahuvi bọ́ ọba ti kẹtàn sọ ọmọ tí àfa àpáná bá ọba ti kẹtàn ọlọ́run já pàdé dáadáa lọ́kàn àmọ́ wọ́n tó ọba torí bàbá yìí wá dákun bá a sa mí dáadáa. ìwọ tó bá kàn ọ́ ọ̀ya naam. àwọn bàbá ní àti ìyàwó wọn ìyá ọlọ́rọ̀ Kọ́láwọlé àti gbogbo àwọn tó rí bẹ́ẹ̀ náà ọlọ́mọsọ̀bà kẹ́ wọn alájà wa Habiba ní àmì alájà wa nírẹ́tù ọlọ́mọsọ̀bà kẹ́ wọn ọlọ́wọ́ kẹ́ wọn bàbá wa Salman bàbá wa dáadáa nù bàbá wa àgbàlagbà nù 1000 naira alájà Habibat ó ti tó bẹ́ẹ̀ ni ọrùn ti wowó òní ọ̀ya alájì wa ọba alápánsápá kún ó tó ké wọ́n ní 5000 naira tún lè wọ́n náà tó fi fílẹ̀ yìí. Allahu akbar.
àwọn baba wa alhaji wa zakariya òkè àgbẹ̀dẹ 1000 naira àwọn baba wa gbogbo àwọn ọmọ 10,000 naira ọlọ́wọ́ kẹ́ baba wa alhaji wa abdulgafar 1000 naira alhaji wa gold bẹ́ẹ̀ ni 1000 naira ẹrú ọlọ́wọ́ gba kan lélẹ́yìí 500 kọ́lá wọlé ládi méjì àwọn ọ̀rẹ́ wọn 1000 naira alhaji wa ọba amasa adabata 1000 naira bẹ́ẹ̀ alhaji wa hadi muhammad alhadi ẹlẹ́tù tèmínú 1000 naira. buhari wo. buhari ọmọ musa. mo ti gbọ́. jkk bàbá wa alhaji àgbà ẹ bá ń sáámi náà ọrùn ti wọ́wọ́ yẹ lọ́jọ́ kó. bàbá wa ìyá wa ìbí tó kun 500 naira wọn lọ́lọ́ nǹkan bá wa kẹ́ wọn. alhaji wa abdullahi orimaro 500 naira alhaji wa maroko 500 naira ẹ jẹ́ pé allahu akbar naam alhaji wa abdulkarim akabi alhaji wa alapansapa àgbà láti kaduna 1000 alhaji wa sadudin sulu ọlọ́jẹ̀ èèyàn rẹ̀ mọ̀sọ̀rọ̀ rẹ̀ lẹ́ẹ̀kan náà ètò ìwà sílámù nú àwẹ̀ onímọ̀ sanwó fún kò ní bàjẹ́ fún ọmọ ẹ̀rẹ́kàbá ń sámi fún wa 1000 naira ọ̀rẹ́ wọn alhaji wa izahaka màálù 1000 naira èwo ní fún tè tó alhaji wa ahmad ọmọ bàbá wa náà ní 1000 naira 2000 kò 2000 àwọn èèyàn ń wo owó yìí o àbá kéwù lọ kébì ọmọ gbowó. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حصير ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير وللذين كفروا بربهم جهنم وبئس المصير إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر